kò jẹ́ kéèyàn ojú ò jẹ́ kéèyàn free láti ṣe anything tí èèyàn fẹ́ ṣe ìní kò ní tí èèyàn bá ní ìpèníjà ojú kò ní jẹ́ kó ní secret. Alright, àti dé gẹ́gẹ́ bí ìṣe wa ní tilé toko ní ẹ̀yin òde ẹ̀yin ti diaspora akíyín ẹ̀yin ti Nàìjíríà akíyín gẹ́gẹ́ bí ìṣe wa tẹ́yìn tiwa tẹ́tí mọ̀ ní Ọ̀wálẹ̀ Pìtàn lórí YouTube yín. Wọ́n wà ní Ìjẹ̀bú Ìléṣè lákòókò táwa Ìjẹ̀bú Ìléṣè mọ̀ torí pé gbajúmọ̀ lẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí mi ò lè dárúkọ wọn torí pé orúkọ wọn tóbi lẹ́nu ṣùgbọ́n ní tá a fi mọ̀ ọ́ dáadáa ni Alhaji Ẹnigbéo Alhaji Ẹnigbéo kò pé méjì ní gbogbo Ìléṣè káfàtà gbogbo Ìjẹ̀bú pátápátá ní ti. Ẹ wo Azeez Olómi Tútù lórúkọ tèmi ó yẹ kí ká tó lọ gẹ́gẹ́ bí iṣẹ́ jẹ́ fọ̀rọ̀ bíi méjì mẹ́ta fi wá wọn lẹ́nu o kájọ fi tún wò pé ṣé bí nǹkan ṣe ń lọ rè. Ẹ wo ẹ má kánjú ẹ jẹ́ ká lọ. Bàbá mi Ẹnigbéo wà Ẹnigbéo wà. Ẹ ṣeun mo kí bí ẹ ṣe gbà á lálejò lákòókò táwa yìí. Ẹ bá mi dárúkọ yín fáwọn àlè kàtẹ mọ pé ni mo tẹ wá kọ́kọ́ wá bá náà. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi ẹ̀yin dájọ́ jẹ́ sàwáwò gbogbo yín mo kí o mo kí ní kíkí ti Islam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Mo tún kí ní kíkí ti Yorùbá pé ẹ káàárọ̀ o Akínyín ẹ kí ọ̀sán akínyín ẹ sà káalẹ́ akínyín sà. torí olómi ó lè jẹ́ ọ̀sán náà máa wà lọ́dọ̀ tiwọn Bẹ́ẹ̀ olómi ó lè jẹ́ olómi ó lè jẹ́ alẹ́ so mo kí ni mí ní Alhaji Tajudeen Ọlálẹ́kan Ẹnigbéo agbára àdúrà bá ṣọrun gbogbo àwọn oníṣègùn Ìjẹ̀bú land pátápátá. mo kí gbogbo yín o pé ẹ̀kọ́ àsìkò yìí o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ wọnú ẹ̀ bóò ni Ẹnigbéo gẹ́gẹ́ ṣe yọ nínú orúkọ yín sà torí pé orúkọ yín kò fẹ́ sẹ́ni tó mọ̀ ọmọ ju Ẹnigbéo mo á fẹ́ wo bóò ni Ẹnigbéo ṣe yọ nínú orúkọ yín sà tó fi di gbajúgbajà lónìí. ẹ ṣé mo dúpẹ́ Ẹnigbéo yẹn dájú mi ló ń jẹ́ àpèjà wọn ni Alhaji Ẹnigbéo kò sẹ́ni tí ò mọ̀ ọ́n nígbà tó wà láyé àwọn ní bá ṣe gbogbo Ogun State Aláké ló dé wọn láti bá ṣe gbogbo Ogun State. Aláké ti Abẹ́òkúta lọ́hùn tẹ̀ gbà. nígbà ayé wọn so àwọn ló ń jẹ́ orúkọ ìrògùn Alhaji Salaudeen Kẹ́hìndé Ẹnigbéo àwọn ní legalike nígbà tó sọ pé èrò tí rè lè ṣe ẹkẹ Kẹ́hìndé Ẹnigbéo Alhaji ọmọ Alábùtù àfún ẹ béèyàn délé Ẹnigbéo àfún ẹ lógún bá ṣe rí àfún ẹ lógún bá ṣe rí o orí wọn l'Ẹnigbéo ti bẹ̀rẹ̀ wọn dẹ̀ tí ipò Ẹnigbéo sì wà hàn òun làwọn náà ṣe ń jẹ́ Ẹnigbéo. Agbára Ọlọ́run orúkọ náà ò ní kú. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ojú ẹnípèníjà ojú mo á fẹ́ jẹ́ ká tiẹ̀ yànnàná rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ nípa ẹnípèníjà ojú wọn ní nígbà tí ò tí ì rọrùn nígbà tí ò tí ì di pé èèyàn náà ń gbélé ara rẹ̀ wọ́n ní rírágó wà ń bẹ̀ wọ́n ní ṣàdédé ní ẹ̀kàn jáde lójijì háì wọ́n nígbà tẹ jáde lójijì tí kan bẹ̀rẹ̀ sí ní dùn ibẹ̀ ni ojú náà ti bẹ̀rẹ̀ sí ní di pé àfẹ́ lójúmọ́ wọ́n pé àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ pé ọ̀rọ̀ ojú ilẹ̀ fi ṣe nǹkan láyé tẹ̀yìn náà fi di ìlú mọ̀ọ́ká ara àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí sà bó lẹ ṣe ń kó pẹ̀lú ojú tí ó wà nílẹ̀ báyìí sà. Alhamdulillah lẹ́sí ẹ̀yẹ́ náà bàdámà àmọ́ ìtànà àlẹ́ ìṣẹ́ alhamdulillah rabbil alamin ṣe rí kò sí ní àṣìlẹ̀ wà láyé yìí tí ò ní ní challenges o ẹ má jẹ́ ká tọ́ra wa kò sí bí ẹ̀ṣẹ̀ máa wà tí ò ní ní challenges tí challenges bá wá dé tí ẹ bá ń gbà fọlọ́run á padà dé ibi tó lọ without challenges you cannot go anywhere láì challenges ò lè ga àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ojú ní ìṣàfojúsí tẹ́lẹ̀ o 1979 mo ti wa mọ́tò mo rẹ̀ ti ra mọ́tò láti 1998 mọ́tò ara yín gangan tó jẹ́ tara gangan 504 559 èjì
Lagos number nígbà yẹn bẹ́ẹ̀ káwọn fọ blue ní station wa gan òun bí ṣe wáyé mo ti wá taxi mo ti gun ọ̀kadà rí mo ti ṣe bíríkìlà torí dáàtì mi twins ni wọn èkejì dáàtì mi ti kẹ́hìndé táyé wọn bíríkìlà nígbà yẹn àti báwọn ṣe bíríkìlà rẹ at least ìgbà tí mo wà ń lọ nìkan tí mo lọ kí ojú òdùn wọn ṣùgbọ́n nígbà tó di ya 2000 àti even láti 1999 mo ti rí pé ojú mi ẹ̀ ń fún mi ní wàhálà dájú dé ìwà láyé ńgbà yẹn ọ̀nà káàkiri ṣùgbọ́n ọkọ̀ tó ń kọ́ níbẹ̀ ni pé tọ́lọ́n bá fẹ́ lóòyàn ọ̀nà kan lọ́wọ́ máa gbà mo dẹ̀ sẹ́lẹ̀ kan pé láìsí challenges pé o ò lè succeed gbogbo àwọn pastors àtàwọn olùyìn àwọn àfáà gbogbo wọn yẹn pápá wa tá à ń yíwọ́ padà challenges tó agbọ́n ju ti ẹ̀yìn tẹ́ wọn sọ́dọ̀ wa ni eléyìí máa wá àmọ̀túlẹ̀ eléyìí máa wá àmọ̀túlẹ̀ eléyìí máa wá àmọ̀túlẹ̀ àwọn tó jẹ́ wọ́n yẹn náà àwọn náà ní dúró nǹkan tó ṣe máa ń rí èmi tí mo fi máa ń ṣe tí mo fi máa ń mú tẹ̀sí bí mi dáadáa ni mi ń sùn lórí mi ṣe wà lákòókò bá ti lù bá mi ti jí orí after 6:37 ètò sọ so most of my customers have known me quite well pé tó wá lọ sọ́dọ̀ lájú bó lọ́bẹ̀lá pẹ́jọ kò ní dá ilé òun ó di 10 o'clock nínú ọ̀rẹ́ àárọ̀ tí máa jì torí tó bá sí wọ́n máa pẹ̀lú mi tó pọ́n sí ìrìn náà ìṣe ń pẹ̀lú mi náà tó pọ́n ìrìn náà ìṣe ń pè tó bá dẹ́ rí ọ̀tá lu ẹ̀ mọ́ they will go to another place but moreover ṣe rí challenges mo ń rìn lára igi mo ń rìn lára ọ̀pẹ àdánwò ló pè bẹ́ẹ̀ ara èèyàn náà ló ti lo ọlọ́run máa fi àdánwò kan ẹni gbogbo ìsọkúsọ táwọn ẹ̀kọ́ ń sọ fúnra wọn ni ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ogun ìdílé ló lànà bí poli mọ́kà kì í ṣe ogun ẹ̀sìn nígbà tó dé mọ̀dínà náà ṣe pé ogun náà ni so gbogbo àwọn ànábì ọlọ́run yẹn ànábì Musa ṣe bí Fáráò lórí alẹ́sàlásàlá Fáráò ló tọ̀dàgbà òun ló lórí ogun tó gbógun ti ànábì Ìsá náà lógun tiẹ̀ alẹ́sàlásàlá ànábì Ibrahim ànábì Nuh alẹ́sàlásàlá fún ẹ̀tọ́ bàbá gbogbo ló lógun ṣe bí ànábì Nuh ṣe bí ìyàwó àtọmọ tó bí fún ọ tó fi ọmọkùnrin láṣẹ ṣùgbọ́n ọ̀nà gbógun ti tó papọ̀ wọ́n láti tọ́pọ̀ ogun ti Yusuf náà ogun ìdílé náà ló sọ àwọn ọba pẹ̀lú sọ sí kọ̀ǹgà ogun ìdílé náà lónìí ok tálà wa níbi táwọn yẹn wà when they are alive wà tó wà láì tó ń tọ́ náà sẹ́mi láyé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn dára wọn ò dà wọn ń ṣe ṣìnà wọn ń parọ́ wọn ń lu jìbìtì wọn ń sọ̀rọ̀ ẹ̀yìn still yet wọn ní challenges so far táwọn ẹni ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ti ní nobody go scot free you must have the only thing ni pé kí ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ kí ẹ má dẹ̀ sọ ìrètí kí ẹ má já kọ̀ọ̀kọ̀ nínú àánú ọlọ́run lọ́dọ̀ tó gbé mi ṣe wà máa sọ wọ́n pé ìlànà ọlọ́run tèmi kì í ṣú once I know my God tí mo mọ ọlọ́run tí mo ń sìn without that gbogbo onílé mi tẹ bá rìn káàkiri sìn pé ipò pé jẹ́ state yìí ẹ lè rí nǹkan takò síbẹ̀ ṣùgbọ́n mò ń gbà rẹ̀ o àwọn orí ọgbà mo ń gba oṣù kan mo ń gba 14 days bíbí mo ń gba 7 days bíbí mo ń gbọ́ àwọn òjẹ́ wọn lójú mi apart from Ramadan mo ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tójú yẹn dé ní 2000 mo wọ̀ tí mo wò sí wọ́n tẹ̀ sí ló kù kò sí nǹkan mọ́ ẹjọ́ ìlójú pé bẹ́ẹ̀ ṣe mo ra exam mo wà mú ibẹ̀ yẹn bá ń sọ sókè dára mo sàkóyè. ra exam mo wà mú àìsáyà tí wọ́n fi máa ń pa epo tó fi máa ń pa àwọn nǹkan wọ́n dà toilet ẹ̀mú. wà láì kò ṣiṣẹ́ ìgbà tó yá wájú ọkọ̀ ọmọkùnrin tó wá rú mi pé ẹ ti ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ mo sí ìdáná olè mo kàn dájú kó báyìí ni ẹ̀mí yẹn kan wà fún mi kí ni problem nǹkan náà sọ pé kí ni problem and before that mo ti pàdé bá dàdé ní airport níjọ́ kan mo kọjá lára ni ìwà kan pè mí wá and I don't believe on me believe ní kí ẹ máa sọ pé òun rí fíṣàn rẹ nígbà yẹn I don't believe on it bó ṣe kú ní kọ́kọ́ bó ṣe wọ́n bá ní òun fẹ́ check ní èmi check out ló ní arákùnrin nǹkan kan sọnù lọ́wọ́ ẹ̀ òun wà
iṣẹ́ ò ló ń ṣe ìmọ̀ àpòrọ̀ fún oníṣẹ́ alákọ̀wé ó ní lálálálálálá ó lálákùnrin oníkan tó sọ lọ́wọ́ ní máa wà ó ọ̀dọ́ wá dẹ̀ wá ju ipò ni ó ní ṣùgbọ́n if you don't want to deceive yourself mo kò lọ ṣe pásítọ̀ àbí kò lọ ṣe wòlíì àbí kò lọ ṣe àáfàá àbí kò lọ ṣe oníṣègùn àbí bó ṣe kálẹ̀ nìyẹn because ọlọ́run fẹ́ irú ẹ̀ sílànà iṣẹ́ àfàdé ni mo ṣe ń gbà yẹn òṣèlú kan ti sí àmọ́ ọwọ́ ètí ìbúyọ bí báyìí. owó ti tètè nígbà tá a tí mo sọ̀rọ̀ yìí tí máa ń lọ sí èkó máa tí máa tó mọ́tò tí máa fẹ́ lọ sí ìdìbọ̀tà máa wọ mọ́tò jẹ pa onípààrọ̀ tí máa tó nípa ẹsẹ̀ ni máa fi ìgbà míì máa wọ mọ́tò dóyìnbó máa fẹsẹ̀ ìbí láti òyìnbó dé ìjọra ọlọ́pàá máa gbábẹ́ dé nàìjíríà síkò máa fẹsẹ̀ míì dé èbúté èrò tí máa máa kọ́ ìgbà mọ ìwà kọ́sọ́mà máa lọ máa bá kọ́sọ́mà ni tí máa jà níbi 4,000 àbí 5,000 kẹ̀kẹ́ mi tẹ̀sí fẹ́ 4,000 máa kó sínú pàǹtì mi ọ̀rọ̀ máa jà mọ́ mi lára ẹsẹ̀ mi máa fi ìjà ìlú balógun gbọdọ súnmú yẹn nígbà bẹ̀rẹ̀ tí àwọn bá balẹ̀ wá squad bí wọ́n fẹ́ lọ sí cn tí wọ́n fẹ́ lọ sí ẹ̀fúlájà máa fẹsẹ̀ mi dé cms bus stop máa ṣe lọ mọ́tò abákọ́lé ẹ̀ kọjá ìgbà yẹn lọ pé ọmọ bá ní dé mo lọ máa fẹsẹ̀ mi jásùwà ní ẹ̀ẹ́dẹ́ Tòkunbọ̀ ló bá ní dé lókè súnà torí àyẹ̀wò akọ́tọ́mà ṣùgbọ́n àdìgbọ́dọ̀ lọ́ọ́ lẹ́yìn tó wà náà ìgbìmọ̀ owó ọ̀ka mi. ẹ ṣeun bàbá ẹ jẹ́ ká wo àárín ìpèníjà ojú yìí náà la sì fẹ́ wọ̀ nígbà tí ẹ ní ìpèníjà ojú yìí títí dàkókò tá a wà yìí àwọn challenges wo lẹ wá ń face ṣe wọn pé ọ̀tọ̀ lẹni tó ní ojú tó ń face challenge ojú gangan bó lẹ ṣe ń face bó lẹ ṣe ń kó pẹ̀lú àwọn èèyàn. jọ́lẹ̀ títí bọ́ kàn lè pé mo face mo gbé kò jẹ́ kí n free much at least mọ́tò mẹ́ta mẹ́rin wà ní àǹfààní sọjá tọrọ tí yín. ṣùgbọ́n ìgbà míì tí bá fẹ́ jáde táwọn èèyàn bá dẹ́rẹ̀ sí ní tòsí máa ń fi èrò pé ọ̀rẹ́ sìn àwọn kan ló ra mọ́tò wọ́n dẹ̀ lójú èmi dẹ̀ lójú èmi ò lójú ọlọ́dẹ̀ ra mọ́tò fún mi mi ìlú kò jẹ́ kí ojú ò jẹ́ kí ọ̀ free láti ṣe anything tí ẹ bá fẹ́ ṣe ìní kò ní tí ẹ bá ní ìpèníjà ojú kò ní jẹ́ kó ní secret because there is no way you can do it without láì jẹ́ pé ọkàn wà lẹ́gbẹ̀ẹ́ but the only thing mi kàn fi ń dúpẹ́ fọlọ́ ni pé if you don't know me before and you don't tó bá kàn rí mi pé mo ń rìn làbí mo ń ṣe kankan can't believe that I have problem of hands because ẹgbẹ́ ti pé wọ́n bí ọmọ. bẹ́ẹ̀ni ẹ ti fojú rí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n kà sí mo tẹ lọ́lé ké so mo ti travel káàkiri so èyí nǹkan mo ti lọ sí Abia lọ ṣiṣẹ́ rí lọ ṣiṣẹ́ fáwọn èèyàn. látara ìpèníjà ojú yìí. bẹ́ẹ̀ni mo ti lọ káàkiri bí ti ẹ̀kọ́ mo ti lọ Abuja mo ní kọ́sítọ́mà bí ṣe mo ń dá lọ Èkó mo ń dá lọ Abẹ́òkúta mo ń dá lọ Abuja. ẹ jẹ́ ká wá wo tẹ́ ẹ̀ bá wá ṣiṣẹ́ àfa yìí tó jẹ́ pé iṣẹ́ àfa yìí abẹ́rẹ́ nìkan kan làyín lọ́yẹ̀ lórí iṣẹ́ àfa yìí nígbà tẹ́ ní ìpèníjà ojú bóòlù bá ṣe rí sà. normally náà láti ilẹ̀ mi iṣẹ́ tí dáàdì mi ṣe lélẹ̀ iṣẹ́ tí wọ́n dìran mi mẹ́wàá láìpẹ́ financial background wa wọ́n ń pè lálàbútú oògùn. Àlàbútú oògùn orí dáàdì mi fi ṣe street wọn ológun dáàdì mi lèmi ló ṣe street ọ̀dọ̀ mi níbi iṣẹ́ oògùn tí ò jẹ́ ewé òpè ni so nobody ní ìdílé wa àrùn ọmọ tí wọ́n fi àtọ̀ ilé yìí bí àtọ̀ ọmọ tó lè ṣe ìtọ́lé ìgbẹ́ tó iṣẹ́ tí mo ṣe láti rẹ̀ máa sọ fún àwọn mi kan tí iṣẹ́ ọdún fi kọ́lé kó tó mi sọ fún ọ pé ẹ fojú sí wọ́n lè ṣàkóso wọ́n lè parẹ́ wọ́n lè lu jìbìtì tẹ́ pé iṣẹ́ bọ́tà mọ́tò ni mo lọ sí kọ́ àbí iṣẹ́ tíṣà mo lọ ṣàbí kápẹ́ntà I cannot do it again so kó tẹ́ fún ọmọ kan lóun mọ̀ kò tó ń ṣe ọlọ́run ló ń to ìgbésí ayé ẹ̀dá ó ti tó kọ́ ẹ̀ bó ṣe máa tó àní ìbátan tójú bá dùn mí gan ṣe kémi gan ti kú kí n má gba ọjọ́ náà àbí kí n ti fayọ̀ fún àbí kí n ti tó ìgbà tó tó ti dùn ẹ̀ ti bá wa mọ́tò bí kí n fò ní o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà mo dúpẹ́ fún lára mi. ẹ jẹ́ kí ọ̀rọ̀ kan ló jọ mí lójú nínú ọ̀rọ̀ yín gbogbo àwọn tó bá ní ìpèníjà kan máa ń pè láfọ́jú bàbí àlàálà sọ ọlọ́run ó jẹ́ kí ẹ ní mọ̀ kó ọmọ bí ká ṣe àtọ̀rọ̀ bára
gbogbo á mọ̀. Mo wá ṣèwádìí yín gẹ́gẹ́ bí ìwádìí táwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín táwọn èèyàn sọ. Mo wá ṣèwádìí, mo rí pé èèyàn mẹ́ta kan bẹ tí mo fẹ́ ó jọ mí lójú. Ẹ̀yin tí ń ṣe Alhaji Ẹnigbéwò àkọ́kọ́. A ní ẹnìkan tí ń jẹ́ Jelil tí gbogbo á mọ̀ sí Àkàndá Ẹ̀dá, ọba Kéwì, ó jẹ́ pírẹsẹ́ńtà. Afọ́jú náà ni ẹni tó ní ìpèníjà ojú. A ní ẹnìkan tán pè ní Bàbá Fasia ní bàbá àwọn youth. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí, nígbà tí mo ṣèwádìí, mo rí pé Ọlọ́run ọba mi ó yọ yín sọ́tọ̀. Mi wá mọ̀ pé ìran ẹni ó bá ní ìpèníjà ojú náà máa ga láyé àbí kílẹ̀ lè sọ sí. Challenges to disturb progress. Once you know where you are going. Nǹkan mẹ́rin ni kí ẹ̀kọ́ lọ sọ, kó lọ wá rí, lọ wá Ọlọ́run èrè, dá Ọlọ́run ẹ̀mú. Ọlọ́run ni wá mi, kó rí mi, kó mọ̀ mi, kó tó ṣe kí ni, kó tó ṣe fún mi. So that's number one. Ẹlẹ́kejì, wá ara ẹ rí. Know the type of people that you are. The type of person that you are. Èèyàn gbọ́dọ̀ mọ̀. Number 3, èèyàn gbọ́dọ̀ máa wo ọjọ́ iwájú ẹ̀ tó bá lù sí fẹ́ rí. So number 4, èèyàn dẹ́ gbọ́dọ̀ think good and be doing good and be expecting good. No matter condition you live. Bí mo ṣe wà yìí o, èmi ni ọba jí ní Central Mosque ìlú wa. Ní ilé ìsìnbí. Níbi táwa yìí lágbára lọ. Nínú àwẹ̀dẹ̀rẹ̀, ẹ bá fẹ́ fún wọn ní nǹkan tí màá fún wọn ní packaging tí ì ṣe kékeré o. Mo fún wọn 150, mo fún wọn 160. I don't believe in begging of anything. Wọ́n kí ni problem tí mo wá? Ṣé tí ọ̀tá bá náà fẹ́ ṣe ẹ pa? Ìjẹ́bọ̀dè ló ń gbé, a ní wọn Màláwọ́jà máa ṣe pa máa kúrò lè fún mi ni. Wọ́n ìlú bí ọ̀rọ̀ wọn ti kúrò yẹn, ó pọ́sibù wọ́n lè kíkẹ́ gan ní ti ẹni ẹ̀dán wà. Wọ́n lọ wá ti lọ sí ìpè, wọ́n á lè ṣe ká.